Kò sẹ́ni tó gbọ́ ọ̀rọ̀ òṣèré ilẹ̀ wa tí ò fi bẹ́ẹ̀ kópa nínú eré mọ́ báyìí Abigail Ọládèjì tí gbogbo ènìyàn mọ̀ sí Ìyá Níwẹ̀ tí kò ní bomi lójú. Òṣèré yìí jẹ́ ọ̀kan nínú àwọn tí àwọn olólùfẹ́ fíìmù àgbéléwò lọ́dún díẹ̀ sẹ́yìn máa ń fẹ́ rí nínú eré nítorí ipa arúgbó tó máa ń fi àwàdà kó lóbìnrin náà sì máa ń ṣe eré náà dáadáa. Ṣùgbọ́n lójijì ni wọn ò gbúrò obìnrin yìí mọ́. A gbọ́ pé Oríyọmí Hamzat ló mú obìnrin náà padà sí ìlú Ìbàdàn láti ìlú abínibí rẹ̀ Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó kó lọ. Ó sì ń ṣe ètò lórí rédíò Àgídìgbò tó jẹ́ ti ọkùnrin náà báyìí. Nígbà tí obìnrin yìí ń dúpẹ́ lọ́wọ́ Oríyọmí fún ilé tuntun tó ṣẹ̀ṣẹ̀ kọ́ fún un tó sì ń sọ ìrírí rẹ̀, obìnrin náà ní gbèsè ló lé òun kúrò ní ìlú Ìbàdàn. Ó lóun jẹ àwọn èèyàn lówó, òun kò sì tún rí owó ilé tóun gbé san. Èyí ló fà á tóun fi ní tí apá kò bá ṣe san mọ́ kakúkú kààrò. Ohun tó sì sọ òun di èrò ìlú Ìkirè nílùú abínibí òun rèé. Ìyá Níwẹ̀ ní Oríyọmí ló mú òun wá sí ìlú náà tó sì mú òun padà wá sí ìlú Ìbàdàn. Nígbà tó ń sọ àwọn ìrírí tó ti là kọjá, nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ ọkùnrin tó ní iléeṣẹ́ rédíò Àgídìgbò yìí fún ẹ̀bùn ilé tó ṣẹ̀ṣẹ̀ fi ta lọ́rẹ, obìnrin náà ní ẹ̀rín lòun máa ń fi àwọn èèyàn tó ń fi ọlá òun tọrọ rìn, tóun sì máa ń sọ pé kí wọ́n má máa fi ọlá tòun tọrọ o, nítorí kò sóhun tó ṣe é fi tọrọ níbẹ̀. Ó ní gbogbo àwọn ọmọ tóun bí kò séyìí tó dúró nínú wọn, bí wọ́n bá ti dàgbà tó bí ọdún mẹ́ta ni wọ́n máa ń kú. Oríṣiríṣi àwọn wàhálà lobìnrin náà ń là kọjá èyí tí ò ṣe máa fẹnu bà rárá. Ìyá Níwẹ̀ ní táwọn ènìyàn bá láwọn ń fọlá mi tọrọ, níṣe ni mo máa ń sọ fún wọn pé ọlá mi ò ṣeé fi tọrọ nítorí èmi náà lógo ṣùgbọ́n ògo mi ò lè dá dúró, kò sì ṣeé lò. Gbogbo ipá ni mo sà láti lọ́mọ láyé, ṣùgbọ́n táwọn ọmọ yẹn bá ti dàgbà tán bá ti tó bí ọdún mẹ́ta ni wọ́n máa ń padà. Eléyìí ló fà á tí ìyá náà kò fi lọ́mọ kankan láyé báyìí. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà, obìnrin náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Oríyọmí tó mú ìdùnnú àti ire ayọ̀ bá ayé rẹ̀. Ọ̀sẹ̀ tó kọjá yìí ni ọkùnrin tó ní iléeṣẹ́ Àgídìgbò FM náà fún nílé, kó tó di ìgbà náà ló sì ti rán lọ sí Jerúsálẹ́mù. Ṣáájú lọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa tó máa ń wá àwọn òṣèré tí wọ́n ti rí tipẹ́ kàn, ìyẹn Kúnlé Afọ́d, wá obìnrin yìí lọ táwọn olólùfẹ́ rẹ̀ sì dáwó tó tó bíi mílíọ̀nù kan àti igba náírà fún un. Bẹ́ẹ̀ lọmọkùnrin yìí rọ àwọn òṣèré ẹgbẹ́ ẹ̀ pé kí wọ́n máa pe ìyá yìí sóko eré, tó sì tún ní òun máa fi ara òun kalẹ̀ láti máa gbé màmá yìí lọ sóko eré tí wọ́n bá pè sí. Ṣùgbọ́n bá ò bá kú, ìṣe ò tán lọ̀rọ̀ ìyá yìí jẹ́ báyìí, nítorí ẹni tí wọ́n rò pé kò lè pàgọ́ ni tó wá kọ́lé aláruru. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n sì ti ń ṣàdúrà fún Oríyọmí Hamzat fún àtìlẹ́yìn àti akitiyan rẹ̀ láti dẹ́rìn pẹ̀kẹ́ òṣèré yìí tí ó sì tún mú ayé padà rọrùn fún un. Bẹ́ẹ̀ làwọn ènìyàn ń gbàdúrà fún obìnrin náà pé kò ní mọ ìbànújẹ́ mọ́ láéláé. Ó ṣẹlẹ̀ o, wọ́n láwọn òṣèré tíátà yìí gbàyàwó ara wọn. Ṣé ẹ mọ ọmọkùnrin tó máa ń ṣeré tó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára tí gbogbo àwọn ènìyàn máa ń pè ní Ìjọba Làǹdẹ̀, ṣùgbọ́n tí orúkọ rẹ̀ ń jẹ́ Ganiu Kẹ́hìndé? Ọmọkùnrin yìí ló sábà máa ń mú òṣèré yìí tó ní ìpèníjà ara Àǹtí Rámọ́tà kiri tí wọ́n jọ máa ń ṣeré kéékèèké lórí ayélujára. Di bí a ṣe ń kọ ìròyìn yìí, inú ìbànújẹ́ ńlá lọmọkùnrin náà wà, inú rẹ̀ kò dùn rárá. Làǹdẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe tún máa ń pè é, kò fi bò rárá pé ìbànújẹ́ gba inú ọkàn kan. Ṣùgbọ́n èpè burúkú tó ń ṣẹ́ fọ́kàn nínú àwọn òṣèré ilẹ̀ wa tó lómi lára dáadáa ni Babátúndé Bernard Táyọ̀, tí gbogbo èèyàn mọ̀ sí Baba T, ló ń kọ àwọn èèyàn lóminú nítorí kóńgò ló fi ń wọn èpè fún ọmọkùnrin yìí. Bó ṣe ń gbé ṣépè ló ń làágùn kíkankíkan, bó tilẹ̀ jẹ́ pé kò sọ ohun tó ṣe fún un gan-an, ńṣe ló bẹ̀rẹ̀ sí í fi èébú ara bú, tó sì ń ṣépè fún pé bó ṣe ba òun nínú jẹ́, bínú òun ò ṣe dùn báyìí, inú rẹ̀ náà ò ní dùn. Bẹ́ẹ̀ ló ní káwọn ènìyàn yẹra fọ́mọkùnrin tó sábà máa ń sọ̀rọ̀ ìyànjú fáwọn èèyàn lórí ayélujára yìí. Ìjọba Làǹdẹ̀ ní Baba T, oníkùdẹ̀ǹdẹ̀, ikùn lómi ẹ̀wà, sórí bó ṣe blọ́ọ̀kù mi lórí Instagram ní kó blọ́ọ̀kù mi lójú ayé o. Aláyébàjẹ́ ẹ̀dá, àwọn àgbà òṣì. Ọlọ́run yóò wo ọlá bí inú mi ṣe ń bàjẹ́ tí mo bá ti rántí bí mo ṣe máa ń pọ́n ẹ lé, tí mo máa ń dọ̀bálẹ̀ fún ẹ, tí mo máa ń pọ́n ẹ lé yẹn, inú ẹ máa bàjẹ́ kẹ́yìn ayé rẹ ni. Olórí burúkú àgbàyà òṣì, amúnibú ni ẹran bí ẹ. Bínú mi ṣe máa ń bàjẹ́ tí mo bá ti rántí bí mo ṣe máa ń dọ̀bálẹ̀ fún ẹ, tí mo máa ń pọ́n ẹ lé yẹn, ayé ẹ máa bàjẹ́ ni. Elétè jíjóná, tí mo bá tún rí ẹ tó bá tún ṣe motivational speaker òṣì kan, ayé ẹ máa bàjẹ́ ni. Nígbà tí Ìjọba Làǹdẹ̀ kọ́kọ́ gbé ọ̀rọ̀ náà jáde, àwọn èèyàn rò pé nítorí ọ̀rọ̀ kan tí Baba T sọ nípa òṣèré kan
tó fẹ̀sùn kan àwọn mákẹ́tà báwọn ló ba tòun jẹ́ láìpẹ́ yìí Austin Emmanuel ní Lande ṣe gbé fídíò náà jáde láti gbèjà Austin. Ó jọ pé ó rí ohun táwọn èèyàn ń sọ lórí ilé yìí ló fi jáde lẹ́lẹ́ẹ̀kejì ló sì sọ pé kì í ṣe nítorí Austin lòun fi jáde fún baba tí o nítorí òun ò tiẹ̀ rí fídíò tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ rárá. Ló bá tún bẹ̀rẹ̀ sí ní bú pé bínú òun ṣe ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí nínú rẹ̀ yóò máa bàjẹ́ pẹ̀lú gbogbo èébú àti èpè tí ìjọba Lande sì ń gbé òṣèré ẹgbẹ́ rẹ̀ iṣẹ́. Kò sọ ohun tí ó ṣe fún un gan. Báwọn èèyàn sì ṣe ń béèrè tó ó ní òun kò fẹ́ sọ nítorí ọjọ́ iwájú àwọn ọmọ òun. Eléyìí ló jẹ́ ká tẹ̀síwájú láti ṣèwádìí ọ̀rọ̀ náà. Níbẹ̀ làṣírí ti tú pé bàbá tí ìjọba Lande mú bí ẹ̀gbọ́n tó sì máa ń pọ́nlé níbikíbi tí ó bá ti rí ń gbọ́sẹ̀ ìyàwó rẹ̀ wò ni. Wọ́n ló máa ń ṣàyè ibẹ̀ fún ìyàwó ìjọba Lande. Ó tún máa ń jíṣu ọmọkùnrin náà wà. Tí ẹ ò bá gbàgbé nínú oṣù kejìlá ọdún tó kọjá ni ìyàwó ọmọkùnrin náà kó kúrò ní ilé rẹ̀ tó lóun kò ṣe mọ́. Ló bá kúrò nílé ọmọkùnrin tí ò fẹ́ràn wàhálà rárá yìí. Ó jọ pé ìfimúfínlẹ̀ lẹ́yìn tọmọbìnrin náà lọ tán ní Lande tó mọ̀ pé ọmọkùnrin tóun mú bí ẹ̀gbọ́n àdúgbò yìí ló ń fọ̀bẹ ẹ̀yìn jẹun níṣu. Èyí ló mú kí Lande máa bú ní èbú ara tó sì ń gbé ṣépè gidigidi. Kò tí ì sẹ́ni tó mọ̀ bóyá bàbá tí máa fẹ́ ọmọbìnrin náà pátápátá ni níwọ̀n ìgbà tó ti kúrò nílé ọkọ rẹ̀ báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ ohun tí obìnrin tó ń sọ̀rọ̀ lórí ayélujára yìí ṣe fún Wùmí ìyàwó Mohbad lẹ́yìn tó jáde sọ̀rọ̀ lórí ohun tó mọ̀ nípa ikú tó pọkọ rẹ̀? Ọlọ́run ti gbá láàánú dìde fún Ọmọ́wùmí Alọ́ba tó jẹ́ ìyàwó ọmọkùnrin olórin tó kú lójijì lọ́dún 2023 ní Mohbad Ìléríolúwa Alọ́ba. Obìnrin kan tó pera rẹ̀ ní ojú abẹ tó máa ń sọ̀rọ̀ lórí ayélujára tó ń gbé nílùú òyìnbó ti jáde báyìí tó sì sọ ní gbangba pé òun ti ṣetán láti fún Wùmí ní plọ́ọ̀tì ilẹ̀ kan ní Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó kó lè kọ́lé síbẹ̀. Kì í ṣe pé ó fún ní ilẹ̀ yìí nìkan o, ó ṣèlérí pé òun yóò ràn án lọ́wọ́ tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí í kọ́ ilé náà. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 24 oṣù yìí lobìnrin náà wá sórí ayélujára tó sì ṣe ìkéde náà. Ó ní kò nílò ìwé kankan nítorí lára ilẹ̀ òun tóun rà tóun sì ti ṣe ìwé rẹ̀ tán lòun fẹ́ fún un. Obìnrin yìí ní tó bá jẹ́ nítorí dúkìá Mohbad ni wọ́n fi ń bàjà tí wọ́n ń bà lórúkọ jẹ́ tí wọ́n sì fẹ́ pa òun àtọmọ rẹ̀ kí Wùmí fi gbogbo dúkìá yìí sílẹ̀ fún wọn kí ó sì bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ lákọ̀tun. Obìnrin náà ṣàlàyé pé mo fún Wùmí ní plọ́ọ̀tì ilẹ̀ kan nínú àwọn ilẹ̀ mi tó wà ní Lẹ́kì. Kò nílò láti ṣe ìwé kankan lórí ẹ̀. Mo ti ṣe gbogbo ìwé, màá kàn ṣe ìwé fún ni. Plọ́ọ̀tì 15 tí mo ní níbẹ̀ ni mo ti ṣe gbogbo ìwé rẹ̀. Nígbàkúgbà tó bá sì fẹ́ bẹ̀rẹ̀ sí kọ́ ilé yẹn, gbangba ni mo ti ń sọ yìí, màá ràn án lọ́wọ́ láti kọ́ ilé náà. Mo máa ràn án lọ́wọ́ nígbàkúgbà tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀. Tí mo bá ti ń ṣe tèmi lòun náà máa ṣe tiẹ̀. Tí ẹ ò bá gbàgbé ṣáájú lọmọbìnrin yìí ti jáde sórí ayélujára pé òun fẹ́ fẹ́ Wùmí fún ọmọ òun tí ọmọbìnrin náà bá gbà láti fẹ́ òun. Ó ní ọmọ òun tóun fẹ́ fẹ́ Wùmí fún yìí kàwé. Ó ní olùṣirò owó ni ní ìlú òyìnbó. Ó láwọn ọ̀rọ̀ tó sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Wùmí ṣẹ̀ṣẹ̀ láìpẹ́ yìí fi hàn pé ọmọ dáadáa ni, ọmọ tí wọ́n kọ́ tó sì ti lé eré jáde wá ni. Ó sì nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ dénúdénú. Ó lóun ṣetán láti gbà á tọwọ́ tẹsẹ̀ kó sì jẹ́ ìyàwó ọmọ òun. Obìnrin yìí ní ọmọkùnrin 4 lòun bí. Lẹ́yìn tó sọ̀rọ̀ yìí làwọn èèyàn jáde tí wọ́n sì ń sọ pé irú ọ̀rọ̀ wo ló ń sọ pé Wùmí kì í ṣe ọmọ dáadáa. Ni wọ́n bá sọ pé tó lè gbàdúrà pé kí irú Wùmí jẹ́ ìyàwó ọmọ rẹ̀. Kíá lobìnrin yìí jáde tó sì ń sọ wípé gbogbo ìwọ tí ò bá wà níbẹ̀ lọ́jọ́ tí Mohbad kú tó wá mú ìyàwó rẹ̀ tó ti di opó báyìí tẹ̀ ń ní lára tẹ̀ ń bu tẹ̀ ń sọ̀rọ̀ kọ̀rọ̀ sí gbogbo yín lẹ máa pín nínú ohun tí ọmọbìnrin náà là kọjá. Ó lè sọ pé o ti dàgbà kò lè ṣẹlẹ̀ sí ẹ mọ́. Ọmọ rẹ yóò ní irú ìrírí bẹ́ẹ̀. Ẹ kúkú ti sọ pé kí ọmọ mi pàdé irú Wùmí. Mo fẹ́ rú ọmọ bíi Wùmí kọ́mọ mi fẹ́ kó fẹ́ rú Wùmí. Ọmọkùnrin 4 ni mo bí, ọkùnrin 4 lọmọ mi. Mo fẹ́ kọ́mọ mi fẹ́ irú Wùmí. Ẹ̀yin náà wá sọ pé kọ́mọ yín pàdé irú bàbá ọkọ bíi Jòsí tí ń ṣe bàbá Mohbad. Mo ti fẹ́ di girama báyìí. Ọmọkùnrin mi kan múra ìgbéyàwó. Mo fẹ́ rú Wùmí ní ìyàwó ọmọ mi. Ẹ̀yin náà gbàdúrà pé kí bàbá Mohbad jẹ́ bàbá ọkọ fún ọmọ yín. Tí ẹ ò bá gbàgbé àìpẹ́ yìí ni Wùmí jáde fún ìgbà àkọ́kọ́
tó sì sọ àwọn ọ̀rọ̀ kan. Nínú ẹ̀ ló ti sọ pé kókó ohun tó ń fàjà láàrin òun àti bàbá ọkọ òun ni dúkìá tolóògbé náà fi sáyé, nítorí kété tó kú tán lọkùnrin náà ti lọ bá agbẹjọ́rò ọkọ òun tó sì lóun fẹ́ wà ní ìdarí gbogbo dúkìá ọmọkùnrin yìí. Èyí náà ló fà á tí Joseph Aloba tó jẹ́ bàbá Mohbad ò ṣe tí ì fẹ́ kóun ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀, tó sì sọ pé tóun bá ṣe òun ò gbọ́dọ̀ gbé sórí ayélujára. Èyí lohun tí Tóyìn Abraham sọ nípa ìgbéyàwó ọmọ Ìyábọ̀ Òjó tí wọ́n fẹ́ ṣe ní Nàìjíríà. Kì í ṣe ìròyìn mọ́ pé Priscilla ọmọ òṣèré ilẹ̀ wa ní Ìyábọ̀ Òjó yóò tún ṣe ètò ayẹyẹ ìgbéyàwó rẹ̀ ní ìtẹ̀síwájú èyí tí wọ́n ti ṣe lórílẹ̀‐èdè Tanzania. Bí gbogbo nǹkan bá sì wà ní bí wọ́n ṣe ṣètò rẹ̀ tí kò yí padà, ọjọ́ 17 oṣù kẹrin ọdún yìí ni wọ́n fi ayẹyẹ ìgbéyàwó ọmọ náà tí ó wáyé ní Nàìjíríà sí. Ṣùgbọ́n òṣèré ilẹ̀ wa tó súnmọ́ Ìyábọ̀ Òjó dáadáa ní Tóyìn Abraham, táwọn èèyàn tó máa ń pè ní ẹ̀gbọ́n ìyàwó tàbí oversabi aunty, ti sọ pé òun ni yóò wà ní ìṣàkóso gbogbo ètò tí ó wáyé ní ìgbéyàwó tí wọ́n fẹ́ ṣe ní Nàìjíríà yìí. Ó ní bí ẹnikẹ́ni máa ń fẹ́ ohunkóhun, òun ni wọn yóò máa pè, òun ni wọn yóò máa rí. Tóyìn sọ̀rọ̀ yìí níbi ọjọ́ ìbí gbajúmọ̀ obìnrin ni tí òun náà jẹ́ òṣèré tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ti ń ṣòwò ilé àti ilẹ̀ báyìí, Ọlọ́ládé Àbùtà, pé lóòótọ́ ni àwọn èèyàn mọ Ìyábọ̀ Òjó gẹ́gẹ́ bí ìyá ìyàwó, ṣùgbọ́n àwọn làwọn máa wà níbi gbogbo kò kárí ètò lọ́jọ́ náà. Ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ ra aṣọ ẹbí, ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe oúnjẹ, àbí ẹnikẹ́ni tó bá fẹ́ fún ìyàwó ní ẹ̀bùn kan tàbí òmíì, òun àti ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Sharon làwọn máa wà nídìí rẹ̀. Tóyìn ní gbogbo àwọn èèyàn ló gbà pé àǹtí Ìyábọ̀ ni ìyá ìyàwó. Ó dáa bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín o. Tẹ́ bá fẹ́ aṣọ ẹbí, tẹ́ bá fẹ́ gbóúnjẹ wá, tẹ́ sì fẹ́ fún un ní ẹ̀bùn tàbí ohunkóhun tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó Priscilla àti Juma, èmi Olúwatóyìn àti Sharon ni ẹ máa bá sọ̀rọ̀. Àǹtí Ìyábọ̀ gan ò lẹ́nu níbẹ̀. Pátí ọ̀nà méjì la máa ṣe. Báyìí ni Tóyìn ṣàlàyé, táwọn ènìyàn sì ń sọ pé a ti gbọ́ o oversabi aunty. Tí ẹ ò bá gbàgbé, ṣáájú ní Ìyábọ̀ Òjó fúnra rẹ̀ ti jáde tó sọ pé àwọ̀ omi ọsàn àti góòlù ni aṣọ tí àwọn máa lò, àti pé àwọn yóò pa ìlú Èkó láró lọ́jọ́ náà tí ayé yóò gbọ́, tọ́run pàápàá yóò mọ̀. Gbogbo àwọn olólùfẹ́ wọn ló sì ti ń fojú sọ́nà sọ́jọ́ ayẹyẹ yìí.